أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. نحمده سبحانه وتعالى ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ومربينا وأستاذنا وقدوتنا وشفيعنا محمد رسول الله صلوات الله وسلام عليه، المبعوث رحمة للعالمين، أدى الأمانة وبلغ الرسالة وكون الهمة وكشف به الغمة ونصر الأمة وجاهد في سبيل ربه وعبد ربه حتى آتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله الطاهرين وعلى أصحابه المجاهدين وعلى كل من دعا بدعوته واستنى بسنته واهتدى بهديه ومسلك مسلكه ومنهج منهجه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوان والأخوات، أوصيكم ونفسي أولا بتقوى الله. قال تعالى ميثاق قوله: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الرسول الله صلى الله عليه وسلم حين قدوم رمضان: قد جاءكم رمضان، شهر كريم، شهر مبارك، الذي تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب النار، فيه ليلة خير من 1000 شهر، أوله رحمة وأوسطه المغفرة وآخره عتق من النار. من حرم خيرها فقد حرم. àtúnsárì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, ọlọ́run tó tún ṣọ́ wa láti ọdún tó kọjá ní ọdún 1440 AH tá a gbààwẹ̀ Ramadan ọdún tó kọjá, ó tún wá ṣọ́ wa di ọdún yìí. ọba aláàánú jùlọ ó tún ní kí a rí àwẹ̀ 1441 tó ń ti gbogbo àwọn wàlúwàbá àwọn nǹkan tó wà ń ta oríṣiríṣi, àmọ́ ọlọ́run tún dá wa sí. ọlọ́run ò jẹ́ kára burú, ọpẹ́ ni fún ọlọ́run ọba wa. a tún wá fẹ́ máa wá bẹ̀rẹ̀ tafsiri wa ní ọdún yìí ní àárín àwọn àkókò tí a ní pẹ̀lú ògo ọlọ́run, èyí tí a máa yànnàná lé lórí láwọn àkókò yìí lọ tí ó máa dá lé lórí òun náà ni al-islam wal-hadara aw islamiyya wal-hadara wal-hadaratu wal-islamiyya. òun náà ni islam àti ọ̀làjú, islam and civilization. òun náà ni a máa dá ọ̀rọ̀ wa lé lórí. àwọn eléyìí náà ni preamble tá a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, tí ó bá di ní ọ̀la a tún máa tẹ̀síwájú. súrà tá a máa fi bá wa sọ̀rọ̀, súratu Nur, ìyẹn náà ni Quran chapter 24 of the Holy Quran. àyà tá a ti fẹ́ bẹ̀rẹ̀ láti àyà 41, ibẹ̀ la ti fẹ́ bẹ̀rẹ̀ láti máa lọ díẹ̀díẹ̀ ní ọdún yìí pẹ̀lú ògo ọlọ́run. islam ń jẹ́ àmọ́ wípé islam òun náà ni ó ní nǹkan tá à ń pè ní al-hadara, ọ̀làjú. wọ́n bá ń sọ ọ̀làjú kan ò ṣẹlẹ̀ láyé rí àyàfi nígbà tí islam dé, tọ́lọ́run bá gbé ànábì Muhammad dé sallallahu alaihi wasallam, tó jẹ́ kó jẹ́ ar-rahmatan lil alamin, ó jẹ́ kó jẹ́ àánú fún gbogbo ayé pátápátá. ọlọ́run bá yẹn náà ló gbé dìde, ó wá ní kó máa wá ṣàlàyé fún wa nǹkan tó ń jẹ́ ọ̀làjú. àìmọye àwọn nǹkan ló ti wà síwájú kí islam tó dé, àmọ́ tí wọn ò lajú. lápèjúwe tá bá ń sọ̀rọ̀ àkókò nínú ẹ̀sìn wa: inna salata kanat alal mu'minina kitaban mawquta. àkókò ìrun tá a ní ẹ máa kí o fáwọn onígbàgbọ́ òdodo ó ti lákòókò. àwọn bàbá wa ń jọ sí tákòókò àyílà bá ti dé wọn á lọ wò ta, ọ̀làjú ni. àkókò àlàásàrí bá ti dé wọn á lọ wò ta. tí òjìji bá ti dọ́pọ̀ ara wọn tó bá ti dé ìlọ́po bíi méjì, wọ́n ti mọ̀ pé àsìrì ti ń wọlé.
wọ́n ti mọ̀ pé tí mọ́gúrúbù bá ti dé tóòrùn bá ti wọlé àkókò mọ́gúrúbù nìyẹn, tí ilẹ̀ bá ti ṣú tá a bá ti wo ibi tí gábàsí wà àti ibi tóòrùn ti ń wọlé tá a bá ti rí méjèèjì tó ti padé mọ́ra wọn tó ti ṣú lẹ́lẹ́lẹ́, ìyẹn náà ń pè ní al-hadaratul al-islamiyya, ìyẹn náà ní islam àti ọ̀làjú. àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn ọmọnìyàn rìn ní òhò kó tó di pé ẹ̀sìn islam dé, ìhò làwọn èèyàn rìn gẹ́gẹ́ bó ṣe gbayé kan lénìí. Ọlọ́run wá fi ànábì ṣe àánú ayé sallallahu alaihi wasallam, ó ní kí a má rìn òhò mọ́. Ọlọ́run bá ní kóbìnrin máa bo òhò ara rẹ̀ láti ibi orí dé sàlẹ̀, ọkùnrin náà ò gbọdọ̀ máa ṣíra sílẹ̀, ó sọ bí tí òhò ọkùnrin náà dé. eléyìí là ń pè ní ọ̀làjú nínú ẹ̀sìn wa. ìsìláàmù ló jẹ́ á mọ̀ wípé àwọn obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń jẹ wọ́n máyé ni, wọ́n máa ń jẹ wọ́n mógún ni. tí wọ́n bá bímọ obìnrin zọ́là wajuhu muswadda wa huwa kadhim, ojú àwọn èèyàn á kúrò, wọ́n á rojú kókó pé obìnrin ò láǹfààní tó fẹ́ ṣe nú ẹbí. wọ́n máa ń jẹ wọ́n máyé ni, wọ́n máa ń pín obìnrin mọ́ ogún ni. àmọ́ ńgbà tọ́lọ́run bá ní kó jíṣẹ́ Ọlọ́run bá dìde pẹ̀lú Islam sallallahu alaihi wasallam, ó wá jẹ́ àmọ̀ ipò obìnrin náà lẹ́tọ̀ọ́ nínú ogún, obìnrin á máa jẹ nínú ogún. eléyìí ni ọ̀làjú. tán bá ti ń fọ́kùnrin ní nǹkan méjì, obìnrin á máa gbẹyọ kan. ṣùgbọ́n ṣaṣíwájú Islam kò sí yẹn tẹ́lẹ̀, obìnrin kì í gbà. eléyìí làwọn ọ̀làjú díẹ̀díẹ̀ tí Islam mú wá. àwọn wàhálà tó wà ń ta yìí, alwabaha coronavirus tó ń bẹ níta yìí, Islam ti kọ́ mùsùlùmí gbọ́dọ̀ máa sanwó rẹ̀ ní gbogbo ìgbà. kulla yawm 'inda at-ta'am, nígbà tí ó bá fẹ́ jẹun kó máa sanwó, tó bá fẹ́ mu nǹkan ó fẹ́ jèso kó máa sanwó, tó bá tún fẹ́ ṣàlùwàlá ó fẹ́ kírun náà kó tún ṣàlùwàlá ẹ̀ẹ̀márùn lójúmọ́ sì gbọ́dọ̀ sanwó. èyí táwọn èèyàn wá gbélé ní ká máa fọwọ́, ìyẹn ti ń bẹ Islam lónìí. ọ̀làjú ni ká fọwọ́ wa, ká fẹsẹ̀ wa, ká fojú wa gíní. ìyẹn náà ń pè ní al-hadaratul islamiyya, ọ̀làjú ẹ̀sìn Islam ló gbé wá. Islam ló gbé wá tọkùnrin àtobìnrin bá fẹ́ jọ́sìn, kóbìnrin wà láyé tiẹ̀, kọkùnrin wà láyé tiẹ̀, kó má sí àmúnùmọ́là. Islam ló gbé wá. àmọ́ lẹ́ni ẹ bá lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn, àtọkùnrin àtobìnrin àmúnùmọ́là ìyàtọ̀ sí ilé ìjọsìn Islam nìkan lẹ́ẹ̀tì ní rí obìnrin lọ́dọ̀ ọkùnrin. ibi tẹ́ ẹ bá ti rí obìnrin ní ọ̀dọ̀ ọkùnrin tó lọ númọ́ sá fún wọn, ìyẹn náà ò lọ́làjú, ọ̀làjú ló mú yẹn wá. gbogbo ilé pátápátá la fẹ́ máa yànnàná nínú tafsiri wa ní ọdún yìí. àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run, nǹkan tí à ń pè ní tafsiri lọ́dọ̀ àwọn àfáà, òun náà ni fassara yufassiru tafsiran. òun náà ni àlàyé, ká ṣàlàyé kó yé ni yékéyéké nípa Al-Qur'an Karim, explanatory of the Holy Quran. kí ni Islam ń ṣàlàyé fún wa? bó ṣe wá ní ọ̀bọ̀rọ̀ gidi ó lè má yé wa, ṣùgbọ́n kí làwọn àlàyé tó bá wá? tábà wá fẹ́ ṣàlàyé tafsir, àwa náà ti mọ̀ waddaha yuwaddihu tawdihan, kí nǹkan clear kérégédé náà ń pè ní tafsir. àwọn kan ò gba tafsir wọlé, wọ́n nítorí pé ọ̀rọ̀ àwọn èèyàn kan ń bẹnu tafsir. lọ́dọ̀ tiwọn àwọn ò gbà pé tafsir wà nú ẹ̀sìn, wọ́n gbà bẹ́ẹ̀. àmọ́ tá a bá ń sọ̀rọ̀ tafsir, níbo la ti kọ́kọ́ mú? min qawlillahi, nínú ọ̀rọ̀ Ọlọ́run láti gbọ́dọ̀ mú tafsir. al-Qur'an bil-Qur'an, a fi Qur'an tú Qur'an, àáwò èwo lọ́lọ́run sọ ń bí, èwo ló tún bá wọn nínú àwọn àyà míì, àá fi wéra wọn. àkọ́kọ́ nìyẹn. inú nǹkan táwọn àfáà fi mú tafsir pé àyà ilé ìsọ báyìí ṣé kò yé wa tó? ẹ̀sùn lọ́wọ́ tẹ́ bá wọ Suratu Talaq, níbi tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ divorce, kákọrọ ẹni sílẹ̀, tẹ́ bá kà tí ò bá yé yín tó, ẹ̀sùn lọ sínú Baqara ló tún wá ṣàlàyé ẹ̀ yíyànnà nú ẹ̀ dáadáa pé báyìí báyìí báyìí. al-Qur'an bil-Qur'an, ìyẹn làáwò. min qawlillahi, ẹlẹ́ẹ̀kejì min qawlir rasul, nínú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́ẹ̀tì máa mú tafsir. òun ló máa ṣàlàyé fún yín. Kùránì ní kákírun ni, Kùránì ò sọ fún wa yí pé ẹ̀kí ṣubúì, ẹ̀kí zuri, ẹ̀kí asri, ẹ̀kí maghrib, ẹ̀kí ìṣáì. ṣùgbọ́n nínú àlàyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun ló yànnà nú ẹ̀ ló ń jẹ́ tafsir. ó ṣàlàyé ẹ̀ nínú àwọn súnú ẹ̀, ibẹ̀ náà láti mú. Kùránì nígbà tí ó ṣàlàyé, ó ní tẹ́ ẹ bá ti fẹ́ lọ kírun, faksulu wujuhakum, ẹ̀kàn wẹ ojú yín, wa aydiyakum ila al-marafiq, ẹ̀kàn fọwọ́ yín, ẹ̀fọ́. bákan náà orí yín, wa ru'usakum, ẹ̀kàn pa orí yín. bákan náà ẹ̀fọ́ ẹsẹ̀ yín ila al-ka'bayn, ẹ̀fọ́. àwọn ibi tí Kùránì dárúkọ ojú bíi mẹ́rin lọ. ṣùgbọ́n nínú tafsiri tẹ́ ti máa rí àlàyé tànàbí ṣe fún wa sallallahu alaihi wasallam, ó jẹ́ ká mọ̀ pé ẹnu wà ń bẹ. ẹni tó bá ṣàlàlọ́ alẹ́ ní tó ní gbogbo ọ̀rọ̀ yẹn nìkan lòun ó ṣe,
kò tẹ̀lé súnà ànábì sàsálà. àlùwàlá ò pé imú wà ń bẹ etí wà ń bẹ gbogbo àwọn eléyìí náà ń pè ní tafsir min qawli rasul ìyẹn nìkan kọ́. ẹlẹ́ẹ̀kẹta min qawli sahaba àwọn àfáà náà tún dá sí nínú àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tá à ń pè ní sahaba àwọn sàhábí náà dá sí. ààrí Umar aṣọ Abubakar Uthman Ali Ibn Abbas gbogbo wọn pátápátá àwọn náà dá sí tafsir. torí jọ́ kan ni wọ́n ń ṣàlàyé tafsir nígbà tí ò sánàbí mọ́láyé sallallahu alaihi wasallam. Suratul Nasr wọ́n wá pé gbogbo àwọn àgbàlagbà kibaru mina sahaba wọ́n wá ṣàlàyé nípa tafsir. Suratul Nasr gbogbo wọn wọlé. Ibn Abbas kéré jọ́ náà lọ́hùn ó fẹ́ wọlé. àwọn àgbàlagbà ní eléyìí kéré ẹ má jẹ́ ó wọlé. Umaru ní ẹ jẹ́ ó wọlé o torí pé òun náà wà láyé ànábì sàsálà ojú ẹ̀ náà ni Kùránì ti ń sọ̀kalẹ̀ òun náà sì ń gbààwẹ̀ òun náà lọ sójú ogun tòun ti bẹ́ẹ̀ jẹ́ ó wọlé. ó sì wọlé. wọ́n wá ń bèèrè lọ́wọ́ gbogbo àwọn àgbàlagbà pé kí ni àlàyé idha jaa nasrullahi wal fath. kí làlàyé ẹ̀ gbàtọ́pọ̀lọpọ̀ sàhábà àgbàlagbà máa sọ wọ́n ní ìtumọ̀ náà ojú pé tó bá di ìrọ̀lẹ́ ayé Islam ló máa lékè Islam ló yóò ṣe kí ni Islam ló máa kárí. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tán wá pè lọ́mọ kékeré òun ló wá ṣàlàyé Ibn Abbas ó ní nǹkan tí Ọlọ́run bá ń sọ tó yé òun bẹ̀ yẹn òun náà ni pé idha jaa mawtur rasul nígbà tí kú ànábì bá dé gangan sallallahu alaihi wasallam tọ́lọ́run bá lákòókò kú ẹ ti tó wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja ẹ máa wá rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa wọnú ẹ̀sìn Ọlọ́run bá níjọ tírò á pọ̀ kó tó di pé ànábì kú láyé sallallahu alaihi wasallam ó ti ní èrò tí ó lé ní 100,000 àwọn followers kó tó kú láyé. ìtumọ̀ nǹkan tí wọ́n sọ ni Umaru ní nǹkan tó ọmọ yìí sọ lòun náà lòun dúró lé lórí tó túmọ̀ sí pé ọmọ yìí gan ló ń wìn ní gbogbo àwọn sàhábà àgbàlagbà. ìyẹn náà ń pè ní min qawli sahaba àwọn àfáà náà máa ń dá sí tafsir àwọn sàhábà bákan náà àwọn ẹni kọ́kọ́ àwọn tabi'in àwọn tó tún wá lẹ́yìn ìgbà àwọn tí wọ́n gẹ́gẹ́ bí àwọn àfáà wa tí wọ́n wá Abraham Umar ibn Abdulaziz àwọn àfáà wa Hasan al-Basri gbogbo àwọn yẹn náà dá sí. tabi'in àwọn tó tún wá lẹ́yìn wọn Imam Shafi Imam Malik Imam Hanbali Imam Abu Hanifa rahimahumullahu ajma'in gbogbo wọn náà ó dá sí nǹkan tá à ń pè ní tafsir. bákan náà àtúwárí ijma'ul ulama wọn àpapọ̀ àwọn àfáà náà wọn á dá sí gẹ́gẹ́ bó ti wà láwọn àkókò yìí. nǹkan tí wọ́n ń pè ní tafsir nìyẹn tí já sí pé a gbọ́dọ̀ fọwọ́ kó dànù ká sọ pé Kùránì sangilisi nìkan náà ni kò ní yé wa tó. bákan náà tá a bá fẹ́ wá ṣe tafsir nínú ọ̀dọ̀ àwọn àfáà onílógà wọn lálákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ mọ nǹkan márùn-ún mọ́ tafsir. nǹkan márùn-ún a gbọ́dọ̀ mọ̀ Kùránì tá a fẹ́ kà. alákọ̀ọ́kọ́ tilawatan tá a bá sì gbé Kùránì kalẹ̀ á kà á tá a máa kà lẹ́nu tá a yé wa á máa kà á kama unzila ala nabi Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kalẹ̀ fún iṣẹ́ Ọlọ́run á máa kà á tilawatan. ẹlẹ́ẹ̀kejì ibùsọ̀n á máa ha sórí á máa ha àkàn ní máa ka Kùránì tá à ní ha ó gbọ́dọ̀ wà lórí wa bẹ́ẹ̀ nìkan bá ṣe àṣìṣe àkọ̀rẹ́ tiẹ̀. àtìrí lọ́dún kan rí tó já sí pé àwọn kàtà kùn dá nínú ayé yìí wọ́n lọ yọ díẹ̀ kúrò ní Al-Qur'an wọ́n wo nínú Suratu Maida àbí Suratu Al-Imran wọ́n sì wo àyà 85 ń bẹ̀ wọ́n sì yọ díẹ̀ kúrò ń bẹ̀ wọ́n wo ghayra al-Islam tọ́lọ̀ ń sọ ń bẹ̀ wọ́n yọ kúrò ń bẹ̀. àwọn èèyàn tí wọ́n ti wá aṣórí tí wọ́n ti pọ̀ nígbà tí wọ́n ń kà á lọ lóríṣiríṣi làwọn èèyàn wá ń wo pé eléyìí yàtọ̀ sí nǹkan tí a há sórí báwo ló ṣe wá rí báyìí lọ́pọ̀lọpọ̀ wá ní nígbà tí Ọlọ́run bá ń sọ ń bẹ̀ yẹn Ọlọ́run bá ní wa man yabtaghi ghayra al-islami dinan ẹnikẹ́ni tó bá wá nǹkan míì wà tó yàtọ̀ sí ẹ̀sìn Islam falan yuqbala min a ò ní gbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá dọjọ́ kẹ́yìn yóò wà nínú ẹni òfò. àwọn ọ̀tá Ọlọ́run ọ̀tá Islam wọ́n wá yọ gẹ́yìrà lásán kò mẹ́ gẹ́yìrà lásán bó ṣe kéré mọ́ yẹn gbogbo ẹnikẹ́ni tó bá wá ń kà á inú kan wá ti tẹ Kùránì yẹn tó ti pọ̀ wọ́n máa wá kà wípé wa man yabtaghi l-islami dina ẹnikẹ́ni tó bá ti wá Islam wá lẹ́sìn ànígbà lọ́wọ́ ìyẹn wá pọ̀ ń ta àwọn àfáà tó ti wá aṣórí tí wọ́n jẹ́ ufas wọ́n wá ní ara nǹkan táwọn aṣórí kọ́ ló wà níjọ́ náà lọ wọ́n sì gba gbogbo Kùránì yẹn jọ ní 1972 wọ́n gba gbogbo Kùránì yẹn jọ lágbàáyé wọ́n sì sun gbogbo ẹ̀ láti jọ́ náà kò tún gbérí mọ́. ìyẹn náà ń pè ní evzon ká á Kùránì ká ha sórí
ìyẹn náà lára ẹ̀ ni. Bákan náà nínú ẹ̀ òun náà ni tadabburan, kéèyàn máa ronú sí, kó máa ronú sí nǹkan tó bá ti ń kà, kó kàn máa ka Qur'an, kó máa ṣe kawatir tadabbur, kó máa ronú pé kí lọ́lọ́run bá ti ẹ̀gbà lérò ń bí sánmọ̀ àti ilẹ̀ báwo ló ṣe fẹ̀ tó, kó máa ronú sí. Ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ òun náà ni almaana, kó mọ̀ túmọ̀ ẹ̀ gangan. Ìtumọ̀ ẹ̀ lọ́bẹ̀lẹ̀ mi bá ń ka tabati yada abi lahabin wa tab, ní má ka èpè ní o, kò gbọ́dọ̀ mọ̀ túmọ̀ ẹ̀. Kí ló fà á tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀? wàá mọ̀. Tafsiran òun ní parí ẹ̀, kéèyàn má láyé ẹ̀ ìpè náà wà níbo ni ò sí, bó ṣe wà ní gbogbo ìwé láéláé nìyẹn, wà ní Bíbélì. tọ́lọ́run bá sọ̀rọ̀ lọ á gégùn fáwọn kan, tọ́lọ́run bá sọ̀rọ̀ lọ á ṣe àdúrà fáwọn kan. Bẹ́ẹ̀ ló ṣe wà ní gbogbo ìwé tọ́lọ́run sọ̀kalẹ̀ fún gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá. Àwọn nǹkan márùn-ún tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pẹ̀lú Kùránì nìyẹn. Nígbà tá a bá fẹ́ ti tú Kùránì a gbọ́dọ̀ mọ̀, ìṣe ká kàn máa tú Kùránì. Ẹlẹ́ẹ̀kejì lábẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tafsir tá a fẹ́ ṣàlàyé yìí lẹ́yìn máàna àkà àsọ̀túnmẹ̀. Lẹ́yìn ìgbà náà àwa wo bayna yaday sura, kí ni àwọn súra yìí kó sínú. Súra tá a fẹ́ tú yìí kí ló kó sínú, kí ni ìtumọ̀ súra yìí fúnra rẹ̀ látòkè. Suratu Nur òun la fẹ́ tú, ìtumọ̀ rẹ̀ náà ni ìmọ́lẹ̀, the light. Kí wá ní ìtumọ̀ the light yẹn? Ọlọ́run ti mú the light yẹn wá. Nígbà míì àwọn súra Ọlọ́run á máa jẹ́ á mọ̀ láti bẹ̀rẹ̀, orúkọ ayọ̀ ń bẹ. Nígbà míì àárín lórúkọ ẹ̀ ti máa wà, nígbà míì ìgbẹ̀yìn lórúkọ ẹ̀ á wà, nígbà míì fúnra ara ẹ̀ Ọlọ́run bá ò tiẹ̀ ní forúkọ súra yẹn sínú bẹ̀, kò ní forúkọ ẹ̀ síbẹ̀. Àmọ́ gbogbo nǹkan tí súra yẹn kó sínú ìtumọ̀ ẹ̀ nìyẹn. Lápèjúwe Suratul Fatiha, lè ka Suratul Fatiha látòkè délẹ̀ kẹ́ ẹ wá rí gbólóhùn Fatiha ní Suratul Fatiha. Ṣùgbọ́n nǹkan tí Suratul Fatiha kó sínú náà ni pé ìṣí ilẹ̀kùn fún Al-Qur'an, ìyẹn náà di opener. Ẹlẹ́ẹ̀kejì Suratul Ikhlas, Qul huwallahu tá máa ń kà, lè ka Qul huwallahu látòkè délẹ̀ kẹ́ wá rí Ikhlas ń bẹ. Àmọ́ gbólóhùn Ikhlas yẹn ìtumọ̀ ẹ̀ ló kó sínú pé sincerity, ká ṣe Ọlọ́run lọ́kàn ṣoṣo, ká ṣe mímọ́ fọ́lọ́run. Ìyẹn ni kò ń ṣe gbogbo, nígbà míì ẹ máa rí ń bẹ, nígbà míì ẹ̀ ní rí ń bẹ. Ẹlẹ́ẹ̀kẹta tá a tún gbọ́dọ̀ mọ̀ ká tó tún máa lọ òun náà ni pé sábàbù nùzúl, the cause of revelation, reason tí àwọn àyà yìí fi sọ̀kalẹ̀, ìdí wo ló fi sọ̀kalẹ̀. Laysa kullu àyà lahu sábàbù nùzúl, bó ti yẹ pé gbogbo ẹ̀kọ́ ló máa ní sábàbù nùzúl, ṣùgbọ́n arọ́pọ̀lọpọ̀ ó gbọ́dọ̀ nídìí tó lè fi sọ̀kalẹ̀, tọ́lọ́run fi sọ̀kalẹ̀. Àwọn yẹn náà a tún gbọ́dọ̀ mọ̀ nígbà tá a bá ti ń tú Al-Qur'ani Karim. Bákan náà àwọn lógà nú ẹ̀ al-mufrodat, àwọn lógà lugawiyat al-mufrodat, àwọn lógà yẹn káyè bá gbà wá àtúnṣàlàyé tí Islam tó bá ń sọ tó bá mọ kéwú àlò lógà tí wọ́n bá ti ń sọ àwọn tawkid, àwọn nǹkan tó fi ń kanlẹ̀ ní kò tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ ẹ bá wo àwọn nǹkan Suratu Juz'u àmọ́ pátápátá àwọn nǹkan tọ́lọ́run fi ń kanlẹ̀ ní kò ní. Gẹ́gẹ́ bí kọ́lọ́ máa sọ pé tọ́ọ̀mà gọ́ọ̀ṣìyà bẹ́ẹ̀ lọ, àwọn nǹkan tọ́lọ́run fi ń kanlẹ̀ ní kó máa fi dẹ́rù báyìí. Àwọn yẹn náà a máa mú wá nínú ẹ̀, a máa mú jáde. Ìyẹn làwọn ọ̀rọ̀ àkọ́kọ́ sọ tẹ́nìkan ò gbọ́dọ̀ fi kó tafsiri dànù, torí pé ìtumọ̀ tafsiri òun náà ni àlàyé. Nígbà tá a lọ sílé ìwé tí ẹlòmíì jáde tí ò lè sọ òyìnbó, tó lọ yunifásitì tó wá jáde tí ò mọ òyìnbó sọ, ṣé wọn pa àlàyé àwọn nǹkan tó kọ́ nílé ìwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ òye ni. Àti rẹ́ni tí wọ́n kọ́ ní biology títí tó fi jáde kò sì mọ nǹkan tó ń jẹ́ àwọn nǹkan tá à ń pè ní axis, thoracis, gbogbo àwọn eléyìí, torí pé àlàyé yẹn wọn ò lólédè wọn. Ààrẹ ní tó jáde nílẹ̀ Ìgbò, odidi ọmọ Ìgbò, ó dẹ̀ jẹ́ NYSC kọ́pà, kò sì lè sọ òyìnbó ní kíláàsì, wọ́n pín sí skul, èdè ẹ̀ náà ló fi ń bá wọn sọ, torí pé kò àlàyé yẹn òye kó tó jáde. Ìyẹn ni ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sáwa, àlàyé Kùránì gbọ́dọ̀ yé wa. Ìyẹn làwọn kan máa fi ń rú wa jẹ lẹ́nu nígbà tó ti mọ̀ pé àwa náà ò kú mọ̀ túmọ̀ rẹ̀, kò yé wa. Lẹ́nìkan bọ́ síta lásọ wípé Ọlọ́run ti sọ fún wọn kó má kírun, àwọn náà ló ń kí o. Ọlọ́run ni wailul lil musallin, Ọlọ́run ní ègbé ibi dandan Ọlọ́run kó máa bá wọn tó ń kírun, kò wá ní kà sísàlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà fi wá ṣe lọ́nà bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tó bá mọ̀ tún máa ní rárá o. Alladhina hum an salatihim sa'un, àwọn tí wọ́n máa ń ṣe kárí ni lórí irun, tí wọ́n máa ń gbàgbéra lórí irun, tó máa ń sọkànnù tó àti gbàgbé ara irun ló ń kí.
kò mọ̀ pé òun lòun kí mọ́ ti gbàgbé Ọlọ́run, wọ́n fẹ́ rajà ó tún sọ pé 10 naira ni lórí irun, wọ́n fẹ́ rajà ó tún sọ pé ibẹ̀ ni change wà lórí irun. Irú àwọn yẹn lọ́lọ́run bá ń bá wí. Tí èèyàn bá fẹ́ kírun yóò fọkàn sínú ẹ̀. Wal-'ana insha Allah, gẹ́gẹ́ bá ti sọ Suratu Nur ìmọ́lẹ̀ ni àwọn àyà yìí àwọn àkàlẹ́ ni. Tó bá wá di ní ọ̀la a máa wá ṣe ìfọ́síwẹ́wẹ́ díẹ̀díẹ̀ àwọn ọ̀làjú tó ń bẹ ń bẹ. Ọlọ́run bá bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaytanir rajim. Alam tara anna Allaha yusabbihu lahu ma fis samawati wal ardi wat-tayru saffat kullu qad alima salatahu wa tasbihahu wallahu alimun bima yaf'alun. Walillahi mulku samawati wal ardi wa ila Allahil masir. Alam tara anna Allaha yuzji sahaban thumma yu'allifu bainahu thumma yaj'aluhu rukaman fatara al-wadqa yakhruju min khilalihi wa yunazzilu minas samaa'i min jibalin fiha min baradin fayusibu bihi man yasha'u wa yasrifuhu an man yasha'u yakadu sana barikihi yadhhabu bil absar yuqallibu Allahu layla wan nahar inna fi dhalika la'ibratan li ulil absar wallahu khalaqa kulla dabbatin min ma'in فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على 4 يخلق من يشاء يخلق الله من يشاء إن الله على كل شيء قدير. صدق الله العظيم. eléyìí ni àwọn àyà tá a fẹ́ lò nísìn àkọ́kọ́ a lọ sí al-ma'na ìtumọ̀ àwọn ìtumọ̀ àyà yìí a jẹ́ ká gbọ́ lẹ́nu. Ọlọ́run bá bẹ̀rẹ̀ bada a'udhu billahi minash shaytanir rajim. Asáde Ọlọ́run bá wá kó lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. Bismillahir rahmanir rahim. Ní orúkọ Ọlọ́run bá wá ọba aláàánú jùlọ bá oníkẹ́. Alam tara, ǹjẹ́ wọ orí ni? Ọlọ́run bá ń dojúkọ oúnṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Anna Allaha yusabbihu lahu ma fi samawati wal ard. Pé dájúdájú Ọlọ́run ọba tó ń rí yẹn, gbogbo ohun tí ń bẹ ń sánmà àti ilẹ̀ pátápátá, gbogbo wọn ni wọ́n ń ṣàfọ̀mọ́ fún Ọlọ́run, gbogbo wọn ni wọ́n ń kí Ọlọ́run, ni wọ́n ń jọ́sìn fún. Wat-tayru saffat, àti àwọn ẹyẹ tí wọ́n ń fò lókè lókè lókè, tí wọ́n ó na gbogbo ìyẹ́ wọn tán báyìí. Nígbà tí wọ́n bá na ìyẹ́ tán báyìí, àwọn náà dẹni tí wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́hun. Kullu qad alima salatahu wa tasbihahu, gbogbo oníkálùkù kọ̀ọ̀kan ni wọ́n mọ bí wọ́n ṣe ń jọ́sìn fọ́lọ́hun, wọ́n ṣe ń kí Ọlọ́hun, wọ́n ṣe ń ṣàfọ̀mọ́ fọ́lọ́hun. Gbogbo wọn pátápátá la fi mọ̀ bí wọ́n ṣe máa jọ́sìn fọ́lọ́hun. Ọlọ́run náà sì mọ bí wọ́n ṣe ń jọ́sìn. Ó lè má yé àwa tó. Wallahu alimun bima yaf'alun. Àti pé Ọlọ́run báyìí ó mọ nǹkan tí ó yẹ ń ṣe níṣẹ́ o. Walillahi mulku samawati wal ard. Àti pé ìjọba sánmọ̀, ìkápá sánmọ̀ àti ilẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run bá ló wà o, òun ló ní ìkápá sánmọ̀. Wa ilallahil masir. Àti pọ́dọ̀ Ọlọ́run báyìí ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo yóò padà sí gbogbo epo ya ayé àwa lọ sí gbogbo yín náà lẹ́ fayé sílẹ̀ ọ̀dọ̀ lẹ́ padà sí. Alam tara, ṣé wọ orí ni? Anna Allaha yuzji sahaban summa yu'allifu bainahu. Ọlọ́run ọba mi ló ń kó èṣùjò, òun ló máa kójọ èṣùjò tó ń bẹ ní sánmọ̀. Ọlọ́run ó ṣe yóò parapọ̀. Summa yu'allifu bainahu, Ọlọ́run ó tún wá mú wọnú ara wọn, àwọn èṣùjò yẹn á ní kó wọnú ara wọn.
summa yaj'aluhu rukama á tún wá gbé àwọn kan lórí ara wọn ẹ máa wò ó cloud àwọn ìṣújò àwọn kan wà lókè lókè àwọn kan wà láàrin àwọn kan ń bẹ nísàlẹ̀ fatara liwadiqa yakhruju min kilalihi ẹ máa wá rí àwọn omi ìṣújò tí ó máa wá jáde àárín láti máa wá jáde ẹ máa wá wò pé kò ṣe jáde lẹ́gbẹ̀ẹ́ àárín ló ti ń jáde wa yunazzilu minas samaa'i min jibalin fiha min barad ọlọ́run tí wàá jẹ́ kó mi máa tún bọ́ọ̀lẹ̀ láti sánmọ̀ láti ibi àwọn ibi tó ga jùlọ bí òkè ńláńlá yóò máa wá bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ kí ni yóò máa bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ min baradin àwọn nǹkan tá à ń pè ní yìnyín àwọn snow a máa tún jábọ́ òkè ló ti ń wá fayusibu bihi man yasha ọlọ́run á sì máa lọ mú bẹ́ẹ̀ tó bá fẹ́ àwọn ìlú tó bá láwọn nídìí ẹ̀ ọlọ́run á mú lọ bá wọn ìlú tó bá láwọn ò fẹ́ wáyà sírífù man yasha ọlọ́run á sì mú kó lọ́dọ̀ àwọn tó bá láwọn ò fẹ́ ọlọ́run á máa yí káàkiri yakadu sana barkihi ọlọ́run bá ní àwọn ìṣújò yìí àwọn mọ̀nàmọ́ná ẹ̀ tó bá ṣáná gbà ò nígbà tí àrá bá ń sán tó bá dún gbà ò yẹzi abu bil abusor afẹ́ lè fọ ojú ìríran tí wọ́n bá lajú sí gbà tí àrá ń sán ní sánmọ̀ ojú yìí afẹ́ lè fọ́ á parí dárídà ọlọ́run bá ló ń dára yuqallibu Allahu layla wan nahar ọlọ́run bá ó ní kí òru máa tẹ̀lé ọ̀sán nígbà tí ọ̀sán bá wá òru á tẹ̀lé tóru á wá ọ̀sán á tẹ̀lé inna fi dhalik la'ibratan li ulul absar eléyìí ń bẹ ní àríwòye fún gbogbo ẹni tó bá lójú inú tó lójú tí ìṣojú lásán á mọ̀ pé ẹnìkan kọ́ ló ń ṣe lé gbogbo ẹni tó ń ṣe òun náà ni ọlọ́run wallahu khalaqa kulla dabbatin min ma'in ọlọ́run bá mi ló dá gbogbo ẹ̀dá pátápátá ẹ̀dá tó ń ṣẹ̀mí ọlọ́run bá níbo láti dá wọn min ma'in nínú omi ibi omi láti dá gbogbo ẹ̀dá tó ń ṣẹ̀mí pátá inú omi ni ọmọnìyàn ń ṣẹ̀mí ẹranko ń ṣẹ̀mí ẹja ń ṣẹ̀mí kullu nasi min ma'in kullu khalqillah gbogbo ẹ̀dá ọlọ́run àdá láti inú omi a rí inú àwọn pòfẹ́sọ̀ kan nínú ìlà lọ́dún náà bí 1996 tó wá ń sọ fáwọn yìí ó ṣe ìwé tó pọ̀ ìwé tó fẹ́ẹ̀ ṣe tó page ó fẹ́ẹ̀ tó 50 or more than that ó wá ń ṣàlàyé pé ibi tọ́lọ́run ti dá wa tó ti dá wa ibi omi ni gbogbo wa ti wá làwọn pòfẹ́sọ̀ ẹgbẹ́ pàtẹ́wọ́ fún kárakára náà pàtẹ́wọ́ fún nìkan náà pòfẹ́sọ̀ ńjọ́ náà lọ́hùn pòfẹ́sọ̀ tó jẹ́ ní UNILAG tó jẹ́ VC wọn pòfẹ́sọ̀ Nurudeen Alao ńjọ́ náà lọ́hùn ló ní ẹ̀panumọ́ àtẹ́wò lè ń pa fún ó ní láti 1000 plus 1000 years ago ni ọlọ́run ti sọ kalẹ̀ ó ti sọ kalẹ̀ fáwọn mùsùlùmí lànà bí ti mú wá fún wa sallallahu alaihi wasallam ó ti wà ní Quran pé nǹkan tó ń tú fún wa kò sátẹ́wọ́ kan fún Al-Quran ló ń tú ó ní ẹ lọ wo Quran chapter 24 ayah 44 wọ́n sì lọ wò bẹ́ẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ ó ní ẹ tún padà lọ Suratul Anbiya ẹ tún lọ wọ ayah 30 wọ́n tún lọ síbẹ̀ náà wọ́n tún bá the same thing pé gbogbo nǹkan tọ́lọ́run dá pátá tó ń ṣẹ̀mí mímọ́ láti inú omi ló ti wá ìyẹn ló fi já sí pé níjọ́ kan wọ́n ní gẹ́gẹ́ bí lockdown táwa yìí stay at home níjọ́ kan wọ́n sọ fún àwọn ìmáàmù kan náà jọ náà lọ́wọ́ ìmáàmù Abu Hanifa rahimahullah wọ́n ní ẹ gbọ́dọ̀ jáde anybody gbọ́dọ̀ lọ sí ọjà láti lọ ra ọjà gbogbo yẹn gbọ́dọ̀ wà nílé lockdown kò wá sí nǹkan táwọn ọmọlé kí ó jẹ táwọn ilé àwọn jẹ ìmáàmù wa jáde lọ ìmáàmù wa gbọ́jà lọ ìmáàmù wa lọ ra nǹkan ó wá dè sínú nǹkan ó wá jẹ́ kí wọ́n rí àwọn ọdẹ àwọn ọlọ́pàá wọ́n wá mú mbọlẹ̀ tí ń bọ̀ min aina jita ya imam mbọlẹ̀ tí ń bọ̀ imam ni jitu min ma'in imam mo ń bọ̀ láti bí omi ni àti bí omi ni mo ti ń bọ̀ wọ́n wá sọ wípé ok máa lọ síbí bomi lẹ tí ń bọ̀ nígbà tó wá délé làwọn ọmọ kí wá ní imam ṣé ìtẹ́ ẹ̀sọ́ yẹn kì í dẹ̀ ṣe rọ́ ọjà lẹ́lẹ́ wálẹ̀ ń bọ̀ láti bí omi imam wá ní níbo lọ́lọ́run ti dánmọ̀ èdè ènìyàn àwa tá a dúró yìí ń bú lọ́lọ́run ti dá wa ọmọléke ó ní mímọ́ ìmọ̀hìn láti bí omi tó ń ṣe gbọ́lọ́gbọ́lọ́ ìmọ̀mù níbẹ̀ ni ìmọ̀mù ní bí omi tọ́lọ́run ti dá mi ni mo sọ yẹn mi àkọ́kọ́ tọ́lọ́run ti dá wa jíìtù mímọ̀hìn ó yàn ń ṣe rọ tẹ́jìrìbà nìyẹn diplomacy nìyẹn la lò ẹ tó bá fẹ́ lò nínú ẹ̀sìn orí ẹ̀ gbọ́dọ̀ pé kò gbọ́dọ̀ tí wàá parọ́ tán kó tó wá máa rò ó ti gbọ́dọ̀ rò kó tó sọ ọlọ́run bá ní gbogbo ẹ̀dá pátápátá
kulla dabbatin min ma' láti bí omi. faminhum man yamshi ala batnihi, ó ń bẹ nínú wọn tá a dá tí wọ́n ń fi àyà wọ́, àyà ni ó máa fi wọ́, wọn ò ní lẹ́sẹ̀. tá bá ń lọ sínú omi a máa rí àwọn ẹranko kan àyà náà fi ń wọ́. tá bá lọ sínú igbó, ejò paramọ́lẹ̀, ejò lá, ejò ṣègbé, gbogbo àwọn eléyìí hayatun, àwọn ìgbésí ayé tí àwọn ejò yẹn àwọn ń fàyà wọ́ ni. wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ náà láyé láyọ̀ ń bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ náà làwọn aláǹgbá. ọlọ́run bá ní àwọn kan wà ń bẹ̀, wọ́n máa fàyà wọ́, yamshi ala batnihi, àyà ni wọ́n máa fi wọ́. wa minhum man yamshi ala rijlayn, àwọn míì sì wà ẹsẹ̀ méjì ni wọ́n máa fi rìn, ẹsẹ̀ méjìlá fún wọn tí wọ́n máa fi rìn báyìí gẹ́gẹ́ bí tọmọ èdè ènìyàn táwa ń fẹsẹ̀ méjèèjì rìn, méjìlá wa máa fi rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àtúwá láwọn míì wa minhum man yamshi ala arba, àwọn míì ẹsẹ̀ mẹ́rin ló máa fi rìn tí wọn bá ti da mẹ́rẹ̀ẹ̀rin délẹ̀ àtẹsẹ̀ àtọwọ́ àwọn ò ní rìn. kì í ṣe ọmọ èdè ènìyàn nìkan ló ń lẹ́sẹ̀ mẹ́rin, a rí inú àwọn ẹranko míì bí àwọn kangaroo táwọn náà ń lo ẹsẹ̀ méjì. àmọ́ àwọn míì náà ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ẹranko, kìnìún ni, ẹkùn ni, erin ni, àmọ̀tẹ́kùn ni, gbogbo àwọn eléyìí wọ́n máa lo ẹsẹ̀ mẹ́rin láti máa fi rìn. yakhluqu Allahu man yasha, ọlọ́run bá ló ń dá nǹkan tó bá wọn nínú ọlẹ́, bó ṣe wù ló ń dá. inna Allaha ala kulli shay'in qadir, dájúdájú ọlọ́run ọba tá à ń wí, ọba tó lágbára lórí gbogbo nǹkan ni, alágbára ni. ọlọ́run bá wa yìí ó wá parí àwọn àyà yìí, ó ní laqad anzalna ayatin mubayyinah, pàápàá ọlọ́run bá ń sọ̀kalẹ̀ àwọn àmì rẹ̀ kó tó fojú hàn, ó ń sọ̀kalẹ̀ fún wa ká lè bá a mọ̀. wallahu yahdi man yasha, àti pọ́lọ́run bá máa ń tọ́ni sọ́nà, ẹni tó bá wọn àtọ̀ sọ́nà ila siratin mustaqim, sójú ọ̀nà tó tọ́. eléyìí náà ni díẹ̀ tá a máa sọ lẹ́nu tí a tún máa fi wá tẹ̀síwájú ní ọ̀rọ̀. eléyìí náà là ń pè ní muqaddimat, àwọn ọ̀rọ̀ ìtìsíwájú, àwọn preamble tí jásí pé pẹ̀lú ògo Ọlọ́run a máa wá wọnú tafsir gẹ́gẹ́ bá ti sọ fún wa lọ́la. àwẹ̀ ọdún tá a wà ń bẹ̀ yìí òun náà ni àwẹ̀ ọdún 1441. ẹ̀rí pẹ̀lú ògo Ọlọ́run àwẹ̀ ó ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀, ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. tó bá ti di ní ọ̀la a máa tẹ̀síwájú. abẹ́ Ọlọ́run bọ́ba láàánú jùlọ, ọba tó tún ṣọ́ wa di àwẹ̀ ọdún yìí. ọlọ́run bá má jẹ́ kélé jẹ́ àwẹ̀ ọdún kan tá a gbàgbé yìí, ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ọlọ́run jẹ́ àgbàláyé, ọlọ́run kó tún ṣọ́ wa ju ọ̀la lọ. subhanallah wa bihamdihi subhanallahil azimi, subhanallah wa bihamdihi subhanallahil azimi, subhanallah wa bihamdihi subhanallahil azimi. jashadu bismillahirrahmanirrahim. Allahumma inna nas'aluka bikulli ismin walak sammaita bihi nafsak aw anzaltahu fi kitabik aw allamtahu ahadan min khalqik aw sta'zarta bihi fi ilmi ghaibi indak. Allahumma rfa'na al-wabaha coronavirus min Nigeria wa min kulli ardil muslimina jami'a wa fil alamina jami'a ya arhamar rahimin wa ya rabbal alamin. Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanatan wa qina adhabannar. Wa sallallahu ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.